Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò Karunwi láti iléeṣẹ́ Mighty Solution TV apá kejì. Níṣẹ́ la pín ètò yìí sí méjì. Ìdí ni pé a ò tí ì láǹfààní láti lo àkókò gígùn lórí ìkànnì YouTube. Ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ wa ìyẹn ni subscribers tá máa lè fi lo àwọn àkókò tó pọ̀ bí wákàtí kan 30 ìṣẹ́jú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ìdójú láì. Wọ́n sì ń béèrè 50 subscribers lọ́wọ́ wa. Ìdí nìyẹn tá a fi ń rọ ẹ̀yin ará ilé pé kẹ́ ẹ jọ̀wọ́ ẹ̀yin àbúrò wa ẹ̀yin ẹ̀gbọ́n wa tẹ́ ẹ máa ń lọ sórí channel nígbà gbogbo. Ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sórí channel Mighty Solution TV. Orí ètò yìí oríṣiríṣi ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ àgbọ́fikọ́gbọ́n lè máa bá pàdé níbẹ̀. Ọ̀rọ̀ tó lè ṣe wá láǹfààní, tó lè ṣe ìdílé wa láǹfààní, tó lè ṣe bàbá ìyá àtàwọn ọmọ láǹfààní tí ìgbésí ayé wa lè fi dùn bí oyin, òun la máa bá yín sọ lórí ìkànnì yìí. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní sì ló wà ń bẹ̀. Oríṣiríṣi abala òun la fẹ́ máa gbé jáde lórí ìkànnì yìí látòrí ètò Karunwi. Tá a bá ti láǹfààní láti máa sọ̀rọ̀ live lórí ìkànnì YouTube, àwọn abala tá a máa mú jáde òun náà ni abala bó ṣe rè. Ibẹ̀ láti máa mú oríṣiríṣi àwọn ìrírí wá sétí gbọ̀yìn tó máa jẹ́ àwọn ọ̀rọ̀ àgbọ́fikọ́gbọ́n. Yàtọ̀ sí yẹn, abala láwùjọ wa, kí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa èyí tó lè jẹ́ móríyá, tó lè fún wa láǹfààní láti máa mọ nǹkan tó ń lọ láàrin ìlú, a máa mú jáde. Pápánbárí ibẹ̀ ni pé abala gbárimú a máa mú jáde níbẹ̀. Abala yìí láti máa san tàbí fẹ̀mí ìmoore hàn sí àwọn olólùfẹ́ wa tí wọ́n ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì, tí wọ́n ń lo owó wọn láti fi ra data láti máa fi wò wá lórí ìkànnì Mighty Solution TV. A fẹ̀mí ìmoore hàn sí wọn láti pé káwọn náà máa jẹ ẹ̀bùn. Àwọn ìbéèrè tó rọ̀ bí ẹ̀kọ́ òun la máa mú wá fún wọn. Wọ́n á sì lè láǹfààní láti máa rí àwọn change láti fi ra data tàbí ká máa fi data ká máa fi ránṣẹ́ sí wọn lórí fóònù èyí tí wọ́n bá fi sílẹ̀. Ẹ jọ̀wọ́ a bẹ̀ yín, a rọ̀ yín, ẹ̀yin olólùfẹ́ wa lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbà, ẹ bá wa subscribe sórí ìkànnì Mighty Television TV. Tẹ́ bá ṣe bẹ́ẹ̀ inú wa máa dùn gan ni. Ọwọ́ tẹ́ máa fi tẹ subscription, ọwọ́ yín àkàndùn ò ní mú o. Owó tẹ́ máa fi ra data láti máa fi wò wá, Ọlọ́run á máa pèsè ẹ̀ fún yín, àpò yín ò ní gbẹ. Àmọ́ àwa náà á gbìyànjú láti máa mú àwọn ọ̀kan òjọ̀kan ètò èyí tó lè ṣe yín láǹfààní, tó lè ṣe àwọn ọmọ yín láǹfààní, tí ìgbésí ayé gbogbo wa lápapọ̀ á fi dáa, tá fi dùn bí oyin, òun la máa mú wá fún yín. Ẹ ṣé fáǹfààní tẹ́ fi ń wò wá èyí tí a ní látọ̀dọ̀ yín. Lẹ́ẹ̀kan sí ẹ̀yin ará ilé, mo kí yín káàbọ̀ sórí ètò Karunwi tọjọ́ tòní. Apá kejì la wà tá a ti ń bá bọ̀ ní nǹkan bí 30 ìṣẹ́jú sẹ́yìn. Nígbà tí mo máa parí ètò alákọ̀ọ́kọ́, mo sọ pé a máa mú àwọn nǹkan tẹ́yin òbí lọ́kùnrin lóbìnrin, ìyẹn ẹ̀yin bàbá àti ìyá tẹ́ lè máa ṣe tó máa ran àwọn ọmọ yín lọ́wọ́ kí ìgbésí ayé wọn kó lè dáa, kí wọ́n lè wúlò fún yín, kí wọ́n sì lè wúlò fún ara wọn náà lọ́jọ́ iwájú. Bàbá pẹ̀lú màmá ò kọjọ́ ẹ̀ kó lè pẹ́ la.
ọ̀nà tọ́mọ kan lè gbà bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀ kọjú ayé ẹ̀ lè dá náà ni pé kó jẹ́ ọmọ tó jẹ́ onígbọràn sí àwọn òbí ẹ̀. kọ́mọdé tó lè jẹ́ onígbọràn ọwọ́ àwọn òbí fúnra wa ló wà, torí pé a gbọ́dọ̀ jẹ́ni tí ó ń ké sí àwọn ọmọ wa lójú méjèèjì irú ìwà wo ni wọ́n ní lọ́wọ́. tí a bá mọ irú ìwà tí wọ́n ní lọ́wọ́, tíwà wọn bá kù díẹ̀ káàtó, àmọ́ bá a ṣe máa ràn wọ́n lọ́wọ́ láti tún ìwà wọn ṣe. tíwà wọn bá sì dára, àátún gbóríyìn fún wọn pé kí wọ́n túbọ̀ tẹ̀síwájú. iṣẹ́ òbí, ojúṣe òbí ni láti tọ́ ọmọ lọ́nà tó dára. ojú ni bàtà ẹ̀ o. àbámọ̀ tó bá yájú sí màmá ẹ̀ o àti sórí ìdọ́jọ́ wájú o. bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá rẹ̀. àwa náà ò ní jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n yájú sí wa. tá a bá fẹ́ káwọn ọmọ wa kán yájú sí wa, ohun táwa náà gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ni pé ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ èyí tí ó máa ṣe wọ́n láǹfààní tẹ́nu wa máa fi tọ́rọ̀. mo sọ lẹ́ẹ̀kan pé àwọn nǹkan tó yẹ káwa òbí máa wò tá a lè máa fi ṣọ́ àwọn ọmọ wa tá a bá fẹ́ kí ayé wọn sunwọ̀n sí i. àkọ́kọ́, bí ọmọ yín ṣe ń wọlé tó ń jáde lójoojúmọ́, ẹ̀yin òbí, bàbá, ìyá, ǹjẹ́ ń kíyèsí irú ọ̀rẹ́ tí àwọn ọmọ yín tí wọ́n bá rìn? irú ọ̀rẹ́ wo làwọn ọmọkùnrin yín ń bá rìn? ṣáwọn ọ̀rẹ́ tí wọ́n ń rìn dé òru ni? ṣáwọn ọ̀rẹ́ tí wọ́n bọ̀wọ̀ fún àwọn òbí wọn nílé ni wọ́n ń bá rìn? ṣé àwọn ọ̀dọ́kùnrin tí wọ́n jẹ́ onígbọràn làwọn ọmọ yín ń bá rìn? ojúṣe yín ni láti mọ̀ àwọn tọ́mọ yín ń bá rìn ní àwọn ọ̀rẹ́. aago mélòó ni wọ́n ń wọlé? aago mélòó gan lọmọkùnrin tí ń gan wọlé? ṣé ń bójútó wọn? ṣé ń kíyèsí wọn? tẹ́ ẹ bá ń kíyèsí wọn, òbí rere lẹ jẹ́. kì í ṣe ní tó bí ẹ lọ́mọ nìkan láwọn sọ o. bó ṣọjọ́ kan ló fi jù ẹ lọ péré. rántí gbàgbà kan ẹ lọ́jọ́ kan o. ohunkóhun tá a bá ṣe ságbà o. ọmọlẹ́yìn ẹ̀ á ṣe irú ẹ̀ fún ẹ lọ́jọ́ kan o. ohun tá a bá gbìn lóko ẹni. òun náà la ó gbọ̀n lọ́jọ́ iwájú. ohun tá a bá ṣe sílẹ̀ là máa ń dé bá. àṣesílẹ̀ òun làbọ̀ wá bá ẹ̀rọ àṣe. ẹ jẹ́ ká tún gbapá bí ìwò náà. tẹ́ ẹ bá fẹ́ máa kíyèsí àwọn ọmọ yín lọ́kùnrin lóbìnrin, irú àwọn orin wo lọmọ yín fẹ́ràn láti máa gbọ́? ṣé orin tọrọ inú ẹ̀ tó ń ṣèyàn láǹfààní ni tó ń kọ̀yàn lọ́gbọ́n? àbí orin tọrọ inú orin ọ̀hún tó ń mú kí ọmọ yàyàkuyà òun lọmọ yín ń gbọ́? bóyá tiẹ̀ máa ń kíyèsí àwọn fóònù tí wọ́n ń lò pàápàá. ṣé ẹ mọ nǹkan tó wà lórí fóònù ọ̀hún? tẹ́ ẹ bá fẹ́ kọ́mọ yín yáre, àfi kẹ́ ẹ bójútó wọn ní apá yìí. ìrẹ́jẹ sí nínú fọ́tò. bó bá jẹjọ kọ́ ló máa bá ẹ o lọ́jọ́ tí fọ́tò máa yọ jáde o. ká sòótọ́, ìrẹ́jẹ ò sí nínú fọ́tò. bá a bá ṣe jókòó la ṣe máa bára wa nígbà tí fọ́tò bá jáde. báwo òbí bá ṣe gbìyànjú tó lórí àwọn ọmọ wa, bẹ́ẹ̀ náà la ṣe máa jàǹfààní lórí wọn tó. bá a bá ṣe fi ìwà àti ìṣe wa, bá a bá ṣe fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó, bẹ́ẹ̀ náà la ṣe máa gbádùn wọn tó. bá a bá ṣe bìkítà nípa wọn tó, tá à ń ṣọ́ wọn lójú méjèèjì kí tàkúté má bàa mú wọn, ìyẹn ní páńpẹ́ ayé, kó má bàa mú wọn páńpẹ́ èṣù, kó má bàa mú wọn, bẹ́ẹ̀ náà la ṣe máa gbádùn wọn tó lọ́jọ́ iwájú. ẹ̀yin àgbàlagbà ẹ máa ṣe jọ́mọdé jẹ́ o. ẹ̀rọ ti pẹ́yìn ló ń dà púpọ̀. ọmọdé ń bọ̀ wá dàgbà bóyá o. ohun tá a bá fè níjẹ́ ẹ̀yìn ara ọ̀rọ̀ kan ni yóò dà lọ. irú irun wo lọmọ yín gẹ̀ sórí lọ́kùnrin lóbìnrin? àwọn ọmọ yín ọkùnrin, àwọn ọmọ yín obìnrin, irú irun wo ni wọ́n ń gẹ̀ sórí?
ṣé irun ọmọlúàbí ni wọ́n ń gẹ̀ sórí? ṣé irun tí wọ́n wà lórí wọn tẹ́ ẹ bá pàdé wọn lójú ọ̀nà ẹ lè fi wọ́n hàn ọ̀rẹ́ yín tẹ́ ẹ jọ ń lọ pé ọmọ mi ló ń lọ lọ́ọ̀kan yẹn? àbí irun tó jẹ́ pé tẹ́ ẹ bá rí lórí wọn tẹ́ ẹ bá pàdé ọmọ yín lójú ọ̀nà ńṣe lẹ máa farapamọ́? ẹ ṣọ́ irun tọmọ kan ń gẹ̀ sórí ń sọrú ọmọ tó jẹ́. nítorí ìdí èyí tá a bá fẹ́ gbádùn àwọn ọmọ wa lọ́jọ́ iwájú ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan tá a lè ṣe láti lè fi ràn wọ́n lọ́wọ́. díẹ̀ nínú nǹkan táwọn òbí lè ṣe òun láti mẹ́nu kàn yìí, tó bá dijọ́ míì a tún máa túbọ̀ sọ púpọ̀ sí i. ibí ìlà máa fi àdàgbà tòní rọ̀ sí lórí ètò Mighty Solution Television, ìyẹn lórí ètò Karunwi. orúkọ tèmi ò yípadà, Ọlátúnjí Àlàmú lórúkọ ti tèmi. Ìkòyí ẹ̀ṣọ́ ni mí, ọmọ adìlẹ̀dógún. mo bẹ̀ yín, mo rọ̀ yín pé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ subscribe sórí channel wa yìí. tẹ́ ẹ bá subscribe síbẹ̀ ẹ láǹfààní láti máa gbọ́ àwọn àkọ́tún ètò tá a máa ṣe live fún wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ. àwọn ètò tó máa ràn wá lọ́wọ́, tó máa ràn ìdílé wa lọ́wọ́ lọ́jọ́ iwájú ni. mo kí yín o, oorun ayọ̀ la máa sùn. ó dàárọ̀.